Baba o ma bi lọ́jẹ̀. Daddy. But you wo yin le tẹ́lẹ̀, but they say pé you know the house. Okay. You check me at you. Bẹ́ẹ̀ni sir. And ayade. Yes sir. Nkule mere. Bí mo ti ń jáwèrè. Baba, nǹkan tí mo bá yín sọ lórí phone yẹn, nǹkan tí mo bá yín sọ, that thing I told you on the phone. Bẹ́ẹ̀ni sir. Ọ̀dà. Nígbà tó ti ń pariwo pé ó fẹ́ lówó náà. Ojú orí rẹ̀ kéré kí ló fẹ́ fowó ṣe. Wetin you wan take money do? You say you wan get money quickly. Baba, I want to chill with the big boys. I want to chill with the big boys. Mo fẹ́ chill. You want to shit? No, shit ko. Ọ̀rọ̀ gbẹ́ kọ́ lílé. I want to chill with the big boys. Òṣìgbà tó ní sọ̀tún èyí ń lé ju ẹ̀mí mi lọ. Ó dà, ẹ̀dẹ̀ sọ Yorùbá. Mo fẹ́ tutù pẹ̀lú àwọn àgbà. O fẹ́ bá wọn lówó, o fẹ́ bá wọn péjọ. Exactly. Bẹ́ẹ̀ni bàbá o. Bọ́sà mi ò ṣoògùn owó. I'm not doing rituals. I just want fast. As in mo fẹ́ tètè lówó, mo fẹ́ tètè rí àánú gbà. Okay. You don't want to die quickly. No sir. But you want to get money quickly. Yes sir. You don't want to make your life go fastly. No sir. You want to get money fastly. Yes sir. Rí ẹ burú lọ́rùn. Fẹ́ lówó kíákíá. Yes sir. No problem. Sir? No problem. Kò sí ọ̀nà. Okay, kò sí ọ̀nà. Gbé bò mọ́ ni. You go come back. I get where they do that thing for people. Ibi tí mo ti ń ṣe fáwọn èèyàn wà. I will carry you to my spiritual trick. Igi àbáláyé la máa ń pè. I will take you there. Igi àbáláyé. Ibẹ̀ làwọn àjọ̀nú wà. Tí wọ́n máa ń ṣoore fẹ́ dà. But when we get there, me and you go clap the chick. If you clap am, na me go dey talk. You go dey see egg, fowl egg, ẹyin àbáláyé lòun náà. Ìṣẹ̀yìn lásán o. Ẹyin awokọ ẹyin pẹ́pẹ́yẹ ni. Okay, ẹyin pẹ́pẹ́yẹ. Ṣé gbẹnu sọ́hun ta ló pè lẹ́yìn pẹ́pẹ́yẹ fún ọ? Ẹyin ayé, spiritual egg, no be ordinary egg. It go just resemble like fowl egg, but no be fowl egg o. Àwọn ayé ni wọ́n máa mú wá sára igi yẹn, ó sì máa mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan one by one go dey break am. Ọmú ọ̀fọ̀. Ìbá ti ń pè. Ẹyin kan ó jáde. Ọmú ọ̀fọ̀. Èmi ó tún jáde. Bẹ́ẹ̀ni sir. Ọmú ọ̀fọ̀. Bẹ́ẹ̀ni sir. Tí ó pé méje. 7. Bẹ́ẹ̀ni sir. You go break the 7. If you fail to break the 7 egg, ayé ẹ ti bàjẹ́ nù. Na 7 years you go use before you die. 7? Yes. 7? Yes. 7 years. You go use 7 years. You don't finish your life with that. So I must break all the 7 ways. Yes. Yes. Tó bá ti rí fọ́, ọdún méje lọ lò láyé ọ̀n lọ́nu. Ntọ́ ṣẹlẹ̀ nù. Okay baba, so ìpàdé máa bẹ̀rẹ̀ báyìí. Tomorrow, ìdí igi àbáláyé ládé yìí o, ibi tó ti máa mú ẹyin ajé rè. Bí mo bá ti ń pè tó yọ sí ọbí tó ti máa mú rè. Tí máa tó máa fọ́. Bẹ́ẹ̀ni sir. Ìbà o ìbà. Ìbà alájà tòun ògbóró. Ìbà jọ̀gẹ̀dẹ̀ tòun àgbàgbà. Ẹ̀yin tó láyé tẹ́ wà nídìí igi àbáláyé mo dé o. Bí mo ṣe ń dé mo tún wá gbẹ̀yìn. Ẹ̀yin ajé mo fẹ́ gbà lọ́wọ́ yín. Ọmọ mi fẹ́ ní ajé lọ́wọ́. Ó fẹ́ dolówó, fẹ́ báwọn olówó pín. Yes sir. I want to chill with the big boys. Mo fẹ́ kó máa wá mú ẹ̀yin ajé ó sì fẹ́ máa ṣí pẹ̀lú big boys. I get that. Sọ́tán. Ọ̀tọ̀ sir. Ọ̀ya. Ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́ kàṣà ìgbé mi. Ọ̀ya mo ti dókè o. How? Ẹ̀yin tó láyé. Ṣé kí n máa gùn báyìí? Ọ̀gùn tẹ̀lé mi àmọ́ ibi tó bá ti rẹ́yìn lọ́mọ ẹ̀yìn o. Okay sir. Ẹ̀yin tó láyé àyágbà ń takàlà àyágbà ń toríro ẹ̀yin ajé dà ẹ fún mi lẹ́yìn ajé òun dà. Mo ti rí kan sir, mo ti rí kan. Ọ̀ya mú nǹkan fọ́. Sir? Mú nǹkan fọ́. Mo ti fọ́ sir. Mo ti fọ́. Ọ̀kàrẹ̀ ọtí lù fọ́. Bẹ́ẹ̀ni sir. Ọ̀gbọ́dọ̀ máa rí fọ́. Bẹ́ẹ̀ni sir. Ìjọ àbá pẹ́gún lẹ́gún jẹ́ bàbá poròrò àgbọ̀nà
ẹ̀yin ajé ìwádà. Daddy, mo ti rí mi sà. Ó ti rí. Daddy sà. Ọ̀ya mú kan fọ́. Kò fọ́ o. Fọ́. Kò fọ́ sà. Ọgbọ́n ọ̀ya fọ́ mọ́gì. Ó ti fọ́. Ó ti fọ́ sà. Ọ̀kàrí owó rẹ̀ ti ń dénú wọn. Owó rẹ̀ ti ń dé o. Ẹ̀yin tó láyé mo tún pè yán. Ọ̀ya ẹ̀yin kẹta dà ẹ bá mú. Tó ti rí ẹlẹ́ẹ̀kẹta. Ẹ ti rí Daddy o. Mo ti rí sà, mo ti rí. Ó ti rí. Ọ̀ya fọ́. Fọ́. Mo ti fọ́. Mo gbé òbóró pọ̀ lọ́pọ̀ o. Ẹ̀yin ká ó pọ̀ ní ọ̀rọ̀ pọ̀ mi ni o. Àná máa bulọ̀kọ́ sí o, yùmúrẹ́ kí máa bulọ̀kọ́ sí. Daddy, mo ti rí mi o. Ó gbọ́dọ̀ rí mi o. Daddy, máa fọ́. Ó gbọ́dọ̀ fà. Kò ní dà fún ọ ni. Mo lọ́ gbọ́dọ̀ fà.